o kábíyèsí wo ẹ̀wọ̀n dáàbì ọkọ̀ yìí pásítọ̀ ní dáàbì o àwọn sì ọmọ ọdún àpò. mo kí bàbá bìtìbìtì pásítọ̀ ọmọ yẹn ṣe bí àyè dáàbì ẹ kì í sílẹ̀ wá mú ẹ náà wọ́n rí wọn owó tí àgbà bá gba ẹlẹ́jọ́ máa jẹ. ẹ̀wọ̀n ìṣe ti máa ń ṣe tẹ́lẹ̀ ayẹyẹ ọjọ́ bí náà ṣe bí oníkan bí máa ṣẹlẹ̀. mo ti ọ̀nà mọ́ àwọn òkú wà ní Owódé yìí nígbà tí bàbá o Ayọ̀ Adé tí wọ́n ṣe òkú Owódé Christ for glory Owódé for Christ ìdí ọmọ tí mo wí pé òkú wà lówódé Owódé for Christ powered by His Royal Majesty Ọba MS Akíndélé Arẹ́gbẹ́gbẹ́wọ́n. Àgbà wa aláṣẹ àti olùdarí ìdákọ̀.